báàrin ni o Lúgbà Kàn lọ ẹtọ́ mo fọ́jú ojú mi ríran ẹ̀ ṣiṣẹ́ ṣùgbọ́n bá o òun yóò ríran kedere ọ̀rọ̀ lè ṣe bí ọ̀rọ̀ èèyàn akọ̀wé àti Farisí mú ọ nìkan kì í mọ́lẹ̀ tí wọ́n rọ́mọkùnrin ọrùṣẹ́ òyanu gbà lọ́ra iṣẹ́ ìránṣẹ́ Jésù Kristi ṣùgbọ́n èèyàn akọ̀wé èèyàn Farisí èèyàn Sadusí èèyàn alátakò Jésù àti iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ náírà kété ohun àyẹ̀kọ́ bá ti ṣe hàn fẹ́ gbọ́ hàn fẹ́ rí kété ògbọ̀nà ṣáàkà mọ́ bá lórúkọ jẹ́ òun ẹ̀ wálé kété ògbà ajákùnrin yà mọ́ ọmọkùnrin torí ọmọkùnrin níyọ̀ ẹ̀ka ọmọkùnrin níyọ̀ ẹ̀ka wí Ọlọ́run ti ṣìyanu láyé òun Ọlọ́run ti ṣìyanu láyé òun ọdẹ ti mọ orísun òyanu ọkùnrin ni ajákùnrin yà ké sí sọ̀dọ̀ ọ̀ra ẹ̀hún kò wí lẹ́rùn rẹ̀ ẹ ṣe líyẹ kó múgo kọ lọ́rùn wí wọ́n gba ìmúláradá ẹ yẹ kó ọmọ láàtògò ni ọmọ àkó Jésù ọ̀tara ògo Ọlọ́run Olódùmarè bí ẹ kẹ́ mú ògo ni kẹ́ mú kò ìgbà kan yá kan rí i pé ìròyìn ayọ̀ ni ọbẹ̀ sí tẹ̀ ká lé tẹ́ḿpìlì àti sínágọ́gù ọjà kún kí ọkùnrin nì mọ́lẹ̀ ọjà kún mú lọ sọ́dọ̀ ìyé àtàbá rẹ̀ ṣé ọmọ nílé yìí ṣé ọ̀ẹ́tọ́ ní fọ́jú ṣé ọ̀ẹ́tọ́ lílù ìṣòro ṣé ọ̀ẹ́tọ́ lílì wàhálà ọ̀rìn ni ọjà kún wíyàn wí ọmọ òun ni ò pé ẹ̀ẹ́kẹ́rìá jèrè yèrè kò fẹ́ jẹ́ ìyá ọmọkùnrin bá ìyá ti dàgbà tójú bọ́ ìyá ọkùnrin ni kàn béèrè lọ́rẹ̀ tí wọ́n ríra ibi hàn á ṣèyìn léyìn ọ̀ràn ọ̀nì nìjákùnrin yà á ṣe ṣe mú ọlọ́ra dà ọjà kò ná sí Jésù Kristi sọ ní ayẹyẹ ṣùgbọ́n ṣàwọ̀ òun fẹ́ mọ kọ́ ti jẹ́ bóyá ẹlẹ́ṣẹ̀ ni o nípasẹ̀ rí o àbí bóyá ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ ìkíní kan dájú ni mo mọ̀ wí ọ̀fọ́jú tẹ́lẹ̀ ṣùgbọ́n bá o pé oríran kedere ìyẹn ọ̀tá èsìbí kan yọ ọ̀rìn dé láti bá èrí Ọlọ́run èrí ohun àyèyẹ Ọlọ́run bá ṣe nínú ayé ọmọ nìyẹn ògbà múrin wàá rólò múrin á jẹ́rìí ìgbàlà ọkàn rẹ̀ wí ẹlẹ́ṣẹ̀ ní mẹ́rin àtẹ́lẹ̀ o nípasẹ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run mo ró oore ọ̀fẹ́ gbà mo gba ọ̀dáríjì wọ́n fagilé ẹ̀ṣẹ̀ mi mo di àtúnbí mo dán ní ọ̀tún kẹ́hábà ní ṣé ẹ̀hábà ẹlẹ́ṣẹ̀ láre alẹ́ tí a bóyá wọn ti rúbà sí ọ náà rí bí ìyẹn òránṣẹ́ èṣù tó ṣe é ṣe lè yí ni o nítorí pé ògbé ayé rẹ ọyọ àpèyàn lòjà ògbé ayé rẹ ọ dárí jìnnìjìnnì bò wọn níbo nǹkan ẹ̀kan wí kàn mọ̀ ọ̀nà àwọn fẹ́ wá ẹ̀sùn kàn sí ọ̀rọ̀ Jésù ni àfẹ́ wá sí ọ̀sẹ̀ arúnṣẹ́ òyanu ni ṣùgbọ́n inú bí ẹ sí Jésù báà náà ni inú bí ẹ sí ọ̀nìkan arúnṣẹ́ òyanu ni kò rí gbà nítorí pé ògo àti ọlá kan mú kọ Ọlọ́run àti Jésù ni ẹ̀hàn fẹ́ bá wọn fẹ́ kẹ́ra sí ọ̀dọ̀ raran torí náà wọn ṣetán láti ṣe ìwádìí kéèlú túmọ̀ lọ́ọ̀tọ́ ọkùnrin nì ṣe lọ́ọ̀tọ́ lọ́fọ́jú yóò kóró àmọ́ra hàn ẹ̀rá kan mọ̀ ọ́n gan ládùúgbò bá lọ́ọ̀tọ́ Ọlọ́run wo ní sàn Ọlọ́run gba ní là Ọlọ́run ṣoríṣiríṣi nǹkan mọ̀ọ́mọ̀ ni pé èmi gẹ́gẹ́ bí ọ̀nìkan mo fọ́jú tẹ́lẹ̀ mo fọ́jú lépa tẹ̀sìn mo fọ́jú lépa tẹ òmọ́rajì asán kéèlú túmọ̀ mo fọ́jú nípa oṣẹ́ òkùnkùn mo ń rìn nínú rẹ̀ láì nu retí láì mọ mo torí bẹ́ẹ̀ ṣe gan àti bí kì í mú ṣùgbọ́n lẹ́jọ́ ológo kan ọrùn tó ṣan ìmọ́lẹ̀ ìrere Jésù Kristi ọmọ Ọlọ́run ọjà kò gba ọkàn mi ọgbọ̀kàn mi là mo yóò wí bà ní gbangba mo yóò wí bà níbikíbi pé ẹlẹ́ṣẹ̀ ni mí tẹ́lẹ̀ o Jésù Kristi ó gba ọkàn mi là òun bá wí oníkọ́ni ní yóò sọ òun bá mẹlẹ́run ní yóò mẹ́run rẹ̀ sọ mo jẹ́ lẹ́ṣẹ̀ tẹ́lẹ̀ paraku ní mẹ́ra o oríṣiríṣi iṣẹ́ obìnrin lọ́ọ̀ mi ṣùgbọ́n ó rí Jésù Kristi láti fà mí yọ èyí ní í ṣe pẹ̀lú òmọ́ọ́sì ìran akọ̀wé ìran Farisí ìran ẹlẹ́sìn kan ya bú ni
àwọn ènìyàn ti gbàgbèrè mẹ́sìn. Ọkùnrin ní wí mo fọ́jú tẹ́lẹ̀ o ṣùgbọ́n bá a lò ní o mo ríran kedere. Ṣé ìwọ náà ríran wá àbí náà fọ́jú lọ tèèyà nínú ẹ̀ṣẹ̀ rẹ, nínú ọtí mímu, nínú àgbèrè, nínú irọ́ pípa, ìwé yíyí, nínú yahoo ṣíṣe, nínú jìbìtì àtẹ́ó yíyí àti kété ohun burúkú ayé. Ṣé inú òfọ́jú ọkàn lọ tèèyà? Jésù ké sí ọ kó wá sínú òmọ́lẹ̀ alààyè. Gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ. Ògbẹ́lú atóríran o èsì nkún kò yóò ṣe kò yóò mú san àbẹ̀tẹ́lẹ̀ ju pé kó ronú pọ̀ àdá ẹ̀ṣẹ̀ rẹ kó gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà. Ògbẹ́lú lórí ayé òwí bí ètò ọkùnrin wí tẹ́lẹ̀ rí o mo fọ́jú ṣùgbọ́n bá mo ríran. Òjó lórúkọ mi ọmọ àbálábí tán mo fọ́jú tẹ́lẹ̀ ṣùgbọ́n ara mi padà, ojú mi ti là bá sí ìrere. Mo dẹ̀ mọ̀ pé ilé ológo kan ó dúró dè mí. Ire o.